bá ṣe ń gún ẹ ká máa ṣá ẹ. máa gbá ẹ ní òrùka wálẹ̀. òdì mánà èmi mọ̀ pé tyson yẹn mi ò ní gún ẹ níbi tó ti máa ṣe operation fún ẹ ọrùn ni máa ti gún ẹ. mo wà nílé fún yín ṣé ẹ ní gbé mọ́tò tẹ gbé sọ́nà yẹn sìn. gúrò. máa sọ díẹ̀ kísà fún yín sojú yẹn mọ́. ẹ̀yin dá ìṣẹ́jà lọ. òfòrí. you talk too much ìjà ẹ̀ ò tó bẹ́ẹ̀ lúwa. ó ti di báyìí nígbà ọmọ wá sẹ́yìn olórí kúrò. Létí mi sórí ìjọ tó bá tún try ẹ tí mo tún ká ẹ mọ́ lọ́nà báyìí máa jẹ́ kó rí ìyá kó pè ní bàbá kan tí mo tún sọ fún ẹ ni pé àgbàlagbìn ojú àgbàlagbà lọ máa gba ojú ẹ ló ń jẹ bẹ́ẹ̀. mo ti já gbogbo àwọn letters ẹ mo dẹ̀ ti file wọn sínú bíbá. Okay. But ẹ wo eléyìí sá cut someone ni. Cut someone. Ọ̀gá o akẹ́jù pè mí lẹ́jọ́. Excuse me sir. Ọ̀gá o. Ta ni akẹ́jù yẹn sá? Má wọlé machine tiẹ̀ wàá mọ̀ tó báyà ṣùgbọ́n ọ̀rọ̀ ṣe. Hello, the law. Ṣé wà? Yà kò sí rẹpẹtẹ. Yà mú wa. Ibo lẹ wà ń sìn? Oh, ọ́fíìsì lẹ wà. Aha, màá mú yín mọ́ bẹ́ẹ̀ sìn. Màá mú yín. Mo kàn fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín. No, kò sí much. Okay. Ẹ sì. Mr. Ṣẹ́gun. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀. Ó ti ready for court. Àbí ó ti ready àti ó bá ready báwo ni lọ́ọ̀yà ṣe máa kọ lẹ́tà sí mi bí n ṣe dé ọ́fíìsì lọ́sàn-án ìhun tó kọ́ gbélé mi gbáyà nìyẹn mo jẹ àwọn òrè ló bá di akẹ́jù mi ni ṣé court ló ń kàn ni ìdí nìyẹn mo ṣe sáré fún yín kọ́ pé tó orí wọn là ń kọ́ sígbẹ̀dù.
ẹ sọ pé ó tó ẹ̀mí lò tó ti gbó lọ́wọ́ iná. There's one or two times tó ti gbó lọ́wọ́, yes. Owó ẹ̀ náà ju like more than $1 million. Yeah, àmọ́ ò lè fi ẹ́ pọ̀. Is there more reason tí mo fi ṣe gbogbo nǹkan tí mo ń ṣe yìí? Mo rí bọ̀bọ̀ ẹ̀ ní rí ẹnìkan pé bóyá kò lẹ́nu kankan tó máa assist ẹ̀. Bóyá Ọlọ́run kan fẹ́ yẹ pé bẹ́ẹ̀ ni nǹkan tó máa fi pàdé nìyẹn, bóyá mo jẹ́ olùrànlọ́wọ́ fún un. Lóye kí n máa fún àwọn owó tí mo fún yẹn. Pé at least tó bá pẹ́ tó nírònú tó mo rírò, ó yẹ kó wá nǹkan kó fowó yẹn ṣe kó fi sẹ́ta rẹ̀ ọ̀. Bó tí wàá ka ọ̀dọ̀ mi kó source tó máa gbà láti máa fi gba owó nítorí ọmọdé yẹn. Ọjọ́ tí mo kín fún pé ọ̀gbẹ́ni mi ò jí owó náà kò sówó tí máa fún ẹ, ọjọ́ náà ni wàhálà ti dé. Wọ́n ti try gan before this letter wọ́n ti wá across my road níjọ́ kan wọ́n tàwọn gàngẹ̀ dàbà 4 or 5 in number. Yes tí wọ́n náà fẹ́ jà wọ́n fẹ́ ṣe kí ni ọkàn in fact àwọn gan mọ̀ ẹ́ pé ọkùnrin ni àdá ọkùnrin la kọ̀ tí wọ́n kàn bá kọjá ìwọ̀n jọ ẹ̀ ni èyí tí n bá ju points lórí but ṣe mọ̀. Sherry kò sí any problem at all. Since o ṣe pé o sọ pé o ready for court kàá náà wà lè fún kò sí problem àbí ẹ̀yin bẹ̀rù. Ẹrù kẹ̀kẹ́ ló ń jẹ́rù kò sí tó ń jẹ́rù ohun tó kàn ṣe mí ò kọjá ọ̀rọ̀ ìyàwó mi ó ti ń sìn kò sí láyé mọ́ ó ń rí gbogbo nǹkan tá máa ń ṣe tápẹ́ lóòótọ́ lòkù máa ń wẹ̀yìn ohun tó lè sọ sílẹ̀ ni mò ń tẹ̀ lórí òun ló mọ nǹkan tó rí tó fi sẹ́ pé òun ò fẹ́ kí ọmọdé bọ́ sí ọ̀bọ ẹ̀ tí n bá fi lè jẹ́ kí ọmọdé bọ́ sí ọwọ́ ẹ̀ pẹ́rẹ́ á jẹ́ pé nǹkan tí ìyàwó mi sá fún tí ò fẹ́ kó ṣe ló máa padà ṣẹlẹ̀ bí láyé làsíláwà inú rẹ̀ níbẹ̀. Mr. Sherry má wọ̀ ẹ́ problem ọlọ́run àfún àṣẹ ẹ ṣàkóso pé máa ṣe ògbàrí mẹ́tì problem ẹ̀ ṣe lọ. All right. Okay. Arákùnrin. Yes. Ẹ sọ orúkọ yín fún ilé ẹjọ́ yìí. Orúkọ mi ni Olúṣẹ́gun Ọláwálé Mohammed. Iṣẹ́ kílẹ̀ ṣe. Businessman ni mi. Ibo lẹ̀ ń gbé. Mohammed Road, Èbúté Mẹ́ta. Ọmọ tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kí lorúkọ ẹ̀. Ọlájùwọ̀n Akẹ́jù. Ẹ̀yin ni Akẹ́jù yẹn o. Èmi kọ́ ni mò ń jẹ́ Akẹ́jù. Ẹni tí ìyàwó mi bí ọmọ tá a sọ̀rọ̀ yìí fún ló ń jẹ́ Akẹ́jù. Kí ni tiyín? Objection, my lord. Irú question tí my learned colleague ń béèrè yìí wà so ridiculous. Objection sustained. Anyway, olúwa mi ṣé ẹ rí arákùnrin yìí olódodo ènìyàn ni ọ̀rọ̀ yóò pariwo ó ti sọ orúkọ rẹ̀ fún wa ó ní Olúṣẹ́gun Ọláwálé ó tún ní Muhammed lẹ́yìn ẹ wá sọ fún mi Muhammed àti Akẹ́jù wọn ò papọ̀ olúwa mi ebi ò bá wọ ilé ẹjọ́ yìí ká gbé ọmọ fún ọlọ́mọ. You may step down. All right, sir. A sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹta oṣù tó ń bọ̀. As your lord. Yes, next case. Mr. Kulus, Van Dam, Mr. Jọmọgbé, Van Dam Olisi. Sori, o tí rí nǹkan kan sí yìí o. Wò ó sori lẹ́yìn tí òfin bá gba ọmọ mi lé ọwọ́ ẹ̀ fún mi tán. Wò ó wàá ní tí gbòòrò. Màá dẹ́rù bẹ̀ ayé ajá. Àwọn agbọ́dá ti ẹ̀mú làwọn agbọ́dá. Ẹja jọ́wọ́ àgbà lọ́wọ́ ẹ̀. Ó jẹ́ àbísàfẹ́ tọ́mọ mi ní ọ̀sán wa. Olúwa kí ló ṣe? Olúwa fẹ́ tọ́mọ mi ní ọ̀sán wa. Ọ̀sùn tó ní ṣe fẹ́ tọ́mọ mi ní ọ̀sán wa. Ọmọ náà fò. A ní o gbọ́mọ fọlọ́mọ sẹ́ gbọ́mọ fọlọ́mọ Mr. Jọmọgbé. Gbọ́mọ fọlọ́mọ àìfẹ́ kí ló ṣe? Báwo wá fún wa kí ló ṣe bàtà wà wò kọ́? Mo ní o gbọ́mọ fọlọ́mọ. Gbọ́mọ fọlọ́mọ. Ọjọ́ fọ́ ni. Ẹ má sọ ẹsẹ̀ sọ mi. Àmọ́ aláṣẹ láti di tó bá ṣe Ọlọ́run yọ ẹ́ kóòtù làwọn Ọlọ́run. Ìwé tí ma fojú ẹ̀ hàn. Ebi tó gbẹ́rẹ̀ ṣe kóòtù. Ó ń sọjọ́ yẹn síwájú ni. Àwọn ilé ẹ̀kọ́ ẹ̀fọ́ lẹ̀. Màá sọ ẹ́ di arúgbó ọ̀sán gan ni.